Africa Content TV. Bismillahirrahmanirrahim. Wa bihi nasta'inu. Rabbi zidni ilma. Amin. Amin. Wa idh yamkuru bika alladhina kafaru. Amin. Liyusbituka. Amin. Aw yaqtuluka. Aw yukhrijuka. ويمكرون ويمكر الله والله خير الماكرين. إني أعوذ برب الناس والفلك من شر ما خلق الرحمن من علك من حاسد ومن النفاس في العقد وكل مختبئ لشر في الجزك. الله أكبر لم يولد ولا يلد ما كان يشبه في ذاته أحد هو الكبير وجلت أوليته هو المدبر المقصود والصمد هو المدبر والمقصود والصمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. آمين. mo kí bàbá wa ìmáàmù àgbà tí ń gbà wá lálejò bí ìmáàmù ògbésì ní Sheikh Abdul Hakim Muhammad Al-Awwal. mo kí yín púpọ̀ àfáwọn àgbà láti Táíwò mo kí yín bá mi tó wà láàrin àwọn méjèèjì mo kí yín àfáàwà tó gbé lọ́tí mo lọ Malaysia ní 2017 wọ́n wà náà tó gbà mí lálejò ní Malaysia ó kì í púpọ̀ àfáàwà tí wọ́n jòkó ti yí àfáà dáadáa àfáàwà ọmọ kúmi ó kì í púpọ̀ mo wá darí ẹ̀ sọ́dọ̀ dọ́kítọ́rù wa Sheikh Ahmed Ọlọ́rẹ̀wájú Alifulani ìkùsẹ́ ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sẹ̀ náà dáhùn. mo darí ẹ̀ sọ́dọ̀ bàbá wa níjòkó bàbá wa kábíyèsí wa bàbá wa ní ọ̀fìn Ifẹ̀ òkè yìí. mo mi ti bàbá wa ní Ifẹ̀ mo mi kí bàbá wa kábíyèsí wa tọ ọ̀dà ẹ̀dá kẹmọ́ bínú àlejò ló sojú ara ẹ̀ ní jíjà. ó ní ọ̀sálẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa kábíyèsí gbogbo gbòógì ọlọ́ọ̀ni lórílẹ̀ mo kì í púpọ̀ àyètẹ́ ìjọba síwọn àtẹ̀yẹ àtàyè náà ọlọ́wọ̀n ní jẹ́ gbóná mọ́ra yín. Àmín. ìlú ò ní gbóná mọ́ba Àmín. ọlọ́wọ̀n ní jẹ́kọ́ bọ̀ gbóná mọ́ ìlú ìlú ò ní kọ́tọ́ba ọlọ́wọ̀n ní jẹ́kọ́ bọ̀ kọ́ tìlú atọ́ba àti ìlú ọlọ́wọ̀n ní kẹ́yìn síra yín o ẹ bá sábẹ́ fún wọn lẹ́ẹ̀mẹ́ta. Àmín. Àmín. àmín àmín lè yá ọlá wọ́n wá ní tàwọn kábíyèsí wa kọ́ fún kí alájìbò tún kókó ṣe jàre
òkè yín púpọ̀ àti ìyàwó wọn òkè yín o wọ́n wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mọ̀mọ́ wa ìyá àlùbáríkà ìyá tí gbogbo ayé wá jòkó torí ilé rẹ̀ lónìí ìyá tó ń bí aláàjì wa Abbas Obesere màmá òun fún ilẹ̀ kan ní kọ̀rọ̀ mọ́lẹ́ sunkún àárọ̀ ọlọ́run ọ̀jẹ̀ sunkún ọ̀sán alẹ́lẹ́wà yìí màmá yẹn ní sunkún alẹ́. àmín. àwọn ìjọba káwọn èèyàn sàmì dáadáa wọ́n bí sì ni o. àmín ya Allah. ẹ dàgbẹ́ sàmì dáadáa. àmín. mọ́bí tí màmá wa lè kí gbogbo ẹ̀yin lálálálá tẹ̀gbẹ́ jòkó màmá dákọ̀ ìyàmọ́ tọ̀ ẹ dàgbọ́ àlejò sójú àrẹ ní gíga olójú wọ̀ sálẹ̀ wọ́n bínú ọ̀rọ̀ yìí ò ní dàrú láéláé ọlọ́run àfọ àlọ́dọ̀ lọ́wọ́ wọ́n wá kí ṣé ọmọ làákùnrin sàbí bàbá ọlọ́dọ̀ kò sí bàbá ọlọ́dọ̀ bí ọmọ náà ni ọmọ náà ni. nígbà wọn tẹ̀ ní ìyá láyé ọmọ ni wọn. ọmọ ni wọn. ọmọ náà sì ní. bẹ́ẹ̀ni. nígbà tí wọn bẹ́ẹ̀ bá tẹ̀ ní ìyá láyé ọmọ ni wọn. ọmọ ní sì jẹ́. Alhaji Abbas mo kì í kú oríire gbogbo ẹ̀. alhamdulilayi. ẹ kú oríire. ẹ kú oríire o. Alhaji Abbas ẹ kú oríire. ẹ̀yin náà kú oríire o. èyí tẹ̀ ń sin lóde kò ní jẹ́sẹ̀ jọ fún yín o. àmín. ẹ̀ ní fi dágbére fáyé. àmín. ọlọ́dúnrún Muhammad. sallallahu alayhi wa sallam. gbọ́dọ̀ ìṣòro ló jẹ́ dúpẹ́ yìí ọlọ́run ní jẹ́jẹ́ mẹ́ta kú sí o. ọlọ́run afọ àlọ́dún náà. ọlọ́run àmì mẹ́ta mẹ́ta àmín. àmín. àmín ya آمين Allah. يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àárọ̀ wọ̀nyí lára wa dúpẹ́. adúpẹ́ adúpẹ́. àárọ̀ wọ̀nyí lára wa dúpẹ́. gbogbo àwa tí a kéwù wa lọ́dọ̀ Kamali. àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọba kéwù. ẹ̀wọ̀n àwọn dókítà ọ̀rùn wa tẹ́jẹ́ tàdábíyà. àtàwọn púrọfẹ́sọ̀ wọ́n tẹ́jẹ́ tàdábíyà. àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. níbi owó kálẹ̀ dé ilé dúnìyà. wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo. adúpẹ́ fún àwọn bàbá sẹ́yìn tó ta máa lè. àwọn wọ̀nyí lára wa adúpẹ́. àwọn wọ̀nyí lára wa adúpẹ́. àwọn wọ̀nyí lára wa adúpẹ́. gbogbo àwọn tí wọ́n kéwù wá lọ́dọ̀ Kamali. àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù. ẹ̀wọ̀n wọn dókítà ọ̀rùn wá tàbí tàbíyà. àtàwọn púrọ̀fẹ́sọ̀ wọ́n tàbí tàbíyà. àjàjà oníkàlẹ̀wé pẹ̀lú ìgbàdí. ìlú kálẹ̀ òjò ìlú wọ́n ti fi lọ́tọ̀ nínú wa ọ̀rọ̀ tàbíyà. àdúpẹ́ fún àwọn bàbá ṣẹ́kù Kamali. àwọn yìí lára wa ṣé wọ́n lọ́ máa tí wò mí àbí ọlọ́run. ṣé wọ́n lọ́ máa tí wò mí àbí ọlọ́run. àtọkùnrin àtọkùnrin ọmọ tí mo ní àtọmọ ìgbòho mi nínú ọjà sọ́dọ̀. ẹ̀wọ̀n jọ àbọ̀ àwọn ṣé kò tá a máa lè. Tọ́ba àní ìgbèjì òwúpọ̀. Ó ti lé púpọ̀ nínú ètò yóò ṣẹ̀ṣẹ̀ òwúrò. Jẹ́ wọ́n jọ apá àwọn bàbá wà lágbàjì. Tọ́ba bá àní ìgbèjì òwúpọ̀. Ó ti lé púpọ̀ nínú ètò àní ìlàdàbí ìbò. Jẹ́ wọ́n jọ apá àwọn ṣẹ́kù Ádámà. Tọ́ba bá àníbìbà púpọ̀. Kò sí nígbà tí wọ́n sùn ilé tó yẹ. Babalájẹ́ tó kì í nínú ìwọ̀sùn tí wọ́n kọ́. Àkọ́rẹ́ ẹgbẹ́ ọmọ
wa ọ̀rẹ́ káàdó ẹni àbá sóre fún tí kò lè dúpẹ́ èmi kan wọ́n lè tó èdè owó àgòdì lẹ́rù àti ilé àti lóde gbogbo àdá níyà èmi owó máa lè lọ kárí àgbáyé èmi owó ká máa gbé nítorí àgbáyé ọ̀yẹ́ káàdó àtàwọn tí wọ́n gbé tí wọ́n lọ́pọ̀ ọmọdé ẹwà wọn dókítà olùwà tẹ̀lé tàdá níyà àtàwọn kúrò fẹsọ̀ wá tẹ̀lé tàdá níyà àgàgà òwe sàdájì ẹ̀wọ̀ tí dáadé níbi owó kálẹ̀ jẹ́ òyìnbó tó òyìnbá wọ́n ti ní dáadáa nígbà wà dúró àdájíyà àdúgbò ẹ̀kọ́ àwọn bàbá ṣe ìmọ̀kànlá àwọn èdè láàárọ̀ àjò àkùnmọ̀ bá léwọ̀n jẹ́ rábì ọlọ́run àkùnmọ̀ bá léwọ̀n jẹ́ rábì ọlọ́run ilé àgbàdà dájú lè àdábì àti ilé alájí àgbà ṣe kò tẹ máa rì àti gbogbo òwe àwọn àfọwọ́ tó kù àfọwọ́ ẹgbẹ́ ọkọ̀ náà tó tó ọmọ dàkúmọ̀ bá léwọ̀n jẹ́ lábí ọdún àrọwọ́ ìlànà àdúgbò bẹ́ẹ̀ àrọwọ́ ìlànà àdúgbò bẹ́ẹ̀ ó bá wa tí a léwura lọ́dọ̀ ká mẹ́rin àtàwọn tí wọ́n gbé tí wọ́n lọ́dọ̀ ọ̀gbọ́n kéwù ẹwà wọn tó bí tóòrù wa tẹ̀lé tẹ̀jà bíyà àtàwọn kúrò fẹsọ̀ wa tẹ̀lé tẹ̀jà bíyà àgbàjà òkè sáàdẹ̀jì ẹ̀dọ̀ tí dábí ibi owó kálẹ̀ dé òrùlé kúrìyà wọ́n ti rí lára nígbà wà gbogbo àjàríyà adúgbò fún àwọn màtá ṣe ìtọ́jú ìwádìí àwọn ẹ̀rẹ́ náà. Kúrò wà láwùjọ nìkan àwọn àfáwà ni wọ́n ní wọ́n jíṣẹ́ gbogbo àdàbíyà láti sàkété wọ́n jíṣẹ́ yìí ọ̀rọ̀ yìí ò ní dàrú. Alájà Abbas wọ́n dà yín lò. ẹ má fò wà yín náà. ìwà tẹ́ ń wù ẹ má fi ilẹ̀ o. Àkọ́kọ́ oore tí ń bẹ lọ́dọ̀ náà tó fẹ́ ṣe fún yín ń pọ̀ ní kò tí ì dùn. fìrífìrí oore lẹ́ ń rí gangan kẹ̀tì rẹ̀ ó ń bọ̀ wá ni. ẹlẹ́bàá ti mọ pàtàkì ìyá tó bí tọ́mọ pàtàkì bàbá tó bí. ó di méjì. tọ́mọ pàtàkì àwọn lọ́balọ́ba. Masha Allah ó di mẹ́ta. tọ́mọ pàtàkì àwọn tálíkọ̀ ló. ó dé ládé ó di mẹ́rin. tọ́mọ pàtàkì àwọn afá. Subhanallah ó ṣe nígbè tánu ọ̀gá rẹ̀ ni. ayé ń tọ́ wọn ní bàjẹ́ àlùkẹ́ wọn ní bàjẹ́. Allahu Akbar. alájọ òbí sèlè. wọ́n dá yín lóhùn ọ̀gbọ́n kan ní ìmọ̀. tẹríba pọ̀. ó ti pọ̀ jù ọ̀rẹ́ títa pọ̀. ọ̀rẹ́ títa pọ̀. ìkàyèsí pọ̀. ọ̀pọ̀ kéèyàn mọ pàtàkì èèyàn. kéèyàn mọ̀yàn lẹ́yìn. ó ti pọ̀ jù. wàá ibùláì. ọ̀rẹ́ ìta ọlọ́run.
للإنسان أفضل kọ́lọ̀ máa ń ṣe fún yàn ọ̀pọ̀ àmẹ́yẹ tó ga jù ń dé. من بعد عافية الأعضاء فالعقل. alájọ bẹ́sẹ̀ dé lẹ́yìn mi àbá ti lálàáfíà lórí kèrékè ara tí nǹkan kò sí làákà ìyọ̀gá. من فاته الأكل من بين الورى رجل. alájẹ àkàdé Abbas ẹ má débẹ̀ rẹ o bàṣà ẹ fi lẹ bẹ ẹ jọ. من فاته الأكل. ó yé bàbá tó wà yìí dáadáa ó yé wọn dáadáa ó yé yìí dáadáa sá kò ní ìbàjẹ́ fún yín sá. من فاته الأكل ẹ tí làákà ìbá ti bọ́ lára rẹ̀. من بين الورى رجل. àbá yìí láàrin àwọn èèyàn náà ni wọ́n máa jẹ́ o. نصف àmọ́ àpọ̀ ni kò ní tóbi jí mọ́. نصف yọ tẹ àwọn ọmọ mọ́lẹ̀ basubasu. نصف yọ tẹ àwọn tálíkà mọ́lẹ̀ basubasu. نصف yọ tẹ àwọn àfa mọ́lẹ̀ basubasu. نصف yóò ní ìkílẹ̀ yóò wúra rẹ̀ kó o ti tó tán. نصف o ti di làkàdé àbáṣe ìsáàbò èèyàn. وليس له في أمور إلا الفضل. ẹ máa kí èso ẹni bẹ́ẹ̀ ọba dá fúlàní kò ní lù dalẹ̀. gbogbo ẹni tí ọba máa pàtàkì àwọn tá a wí yìí wọ́n bá dá fún un láàárọ̀ Kò ní lè dalẹ̀ o. nígbà tí ọba fi dìrọ̀lẹ́ yóò sì wọ̀ ọ̀kù ó fòrè fúláṣì ẹ̀nu. فلا تتل بالأشياء ما الله فاعل. alájà kàdé àbáṣe máa wà ẹgbẹ́ ọlọ́wọ́ ní í ṣe o. فلا تتل بالأشياء. gbogbo owó tó ń gbọ́ mi lónìí lọ́kùnrin àti lóbìnrin. فلا تتل بالأشياء má wà á kankan ما الله فاعل. ní tọ́wọ̀ ní í sè. تنوعت الأكدار والله أعلم. ọ̀rẹ́ ti kí kádàrá ó dọ́gba. ó kò àdọ́gba láyé làwọn kò ní ṣe bẹ́ẹ̀. ọba mi ti yẹjú kádàrá. تعيش a máa ní ìtura wa lọ. a máa ní jura wa lọ a máa hàn jura wa a lọ máa hàn ju bara a lọ. máa lọ sọ jura wa lọ ọ̀dà àtúmọ̀ orí kọ jura wa lọ. àfa yìí àrẹsọ́lọ́wọ́ gbà yín ìdí èèyàn kó jura wọn yóò lọ. jura wọn lọ làákà yìí kó jura a wọn lọ. jura wọn lọ lásìkò. àlùfáà ní ẹ̀mí parẹ́ láéláé. تعيش حسينا. kálọ̀ ọba ní kádàrá jọ mo ti wọ àjẹbá. kò sí dọ́tà ti mọ̀ ọba yẹn dúkà kálọ̀ ọba ní kádàrá òdùsí àti ọ̀sán bá ọ̀dọ́ tiẹ̀ lọ. lórí kílọ̀kàn. ọ̀sán bá tiẹ̀ lọ. èyí ọmọ ọlọ́mọ ń sáré tiẹ̀. lágbájá àti lágbájá jà ní ìlànà àbá àbáríjà fún bàtà. wọ́n rùn kọ̀dá sí rí ìkọ̀sẹ̀lẹ̀ rí. wọ́n tó ń sori fáwọn mẹ́ta tó wẹ̀ yẹn. èèyàn mẹ́ta náà lèèyàn ṣe é múdà mi fi kún ajaba ìdá yín ló. ẹni ó mú orí ọsùn rẹ fún. ẹni tó mú oore kó sóore fún. sẹ́ni tí bẹ́ẹ̀ mi ti bàyìí náà rújọ́ kan ní. bẹ́ẹ̀ni ní wàá sí kan lẹ́kọ̀ọ́ yìí. bẹ́ẹ̀ni ló rù wá níjọ́ náà. ẹ wá lẹ̀ nǹkan jù lọ bìkan. bẹ́ẹ̀ni abẹ́ sí dáadáa níjọ́ ẹni náà. ìbá ẹ má ti bẹ̀rẹ̀ wá sí. ẹ má ti ẹ bá ń gbà gan àbáṣe lẹ́kú tó lò. inú àbá náà kò ní ẹ má gbàgbọ́ kan máa ń. ó ní mọ́tò tí ń lò yìí tó ń lò lọ́wọ́ láti jọ ẹ̀yìn fún. ọlẹ́ ilẹ̀ fún ẹ má sí o mélòó mélòó wẹ́. ọwọ́ náà fẹ́ kọ́ mọ́sálásí. alájà àbáṣe ni wọ́n jẹ́ nìkan kan ó ti di kíkọ́. ó ti di kíkọ́. kọ́dà ọdún yìí ó ti lọ mọ́kà wọ́n jẹ́ nìkan kan ó gbọ́. mọ́tò ẹnìkan kan gbọ́. mọ́tò tó ní ìlọ́dún ó ti gba mọ́tò mi. gbogbo àdéhùn tó ṣe ń jọ́ náà ló kọ́ bàbá rẹ̀ ń sẹ̀. gbogbo ẹ̀ ló kọ́ wọ́n ti ṣe. yẹ tòmí kí n máa dúpẹ́ fọlọ́ lára yìí. bẹ́ẹ̀ni ẹlòmíì náké lóde ni tiẹ̀ kọ́. ajé àbáṣe bọ́ọ̀ tí sóyà náà ìlànà gbọ́ lọ́rin. gbogbo ẹ̀ làwọn ń gbọ́ àdúgbò ọmọ ṣe kọ́ báyìí sí àgbọ̀. ẹnìkan lọ́wọ́ sábà ọlọ́run jẹ́ wọlé. bẹ́ẹ̀ni ajé àbáṣe ọdún mi náà bàtà lọ́ọ̀lù rẹ̀. wọ́n tó mọ̀ rántí báwọn. ọwọ́ apẹ̀lẹ́ lọ́ọ̀lù rẹ̀ dákun yọ ẹ fún wèrè wọn ní sọ̀rọ̀ ẹ̀mí àbáṣe kẹ́lẹ́ kí á tẹ̀lé. wọ́n tẹ̀mí. wọ́n lè ní sẹ́yìn èmi ìjọba tí kiri. ọwọ́ sọ̀rọ̀ tí ọ̀dà sí àbáṣe àkàdé. kò sì bínú. àbáṣe àkàdé wà bí. tó fẹ́ ṣe òní fẹ́lẹ́ tó ní fẹ́lẹ́. lágbájá ìmọ̀ọ́rí àmọ́ wọ́n ti kàn mí wọ́n ti kàn ọlọ́run lábùkù láwọn kàn mí lábùkù lára rẹ̀. òní òní bí náà wà gbogbo lára rẹ̀. ilé tí wọ́n bọ́ sí ibà mọ̀sẹ̀ parí ẹ̀ nígbà gbogbo wọn lẹ́yìn tẹ̀lé La ìlànà. ilaha illallah. تتل بالأشياء ẹ̀ ń sílé bá lónìí ẹ̀ tó mú yẹn lé lónìí. ما الله فاعل. àwọn tí ń tẹ̀lé ọ lẹ́yìn wọ́n gba ilẹ̀ kárí lónìí. ما الله فاعل. ìwọ wá dé ń bà náà ẹni kẹrẹ láti orí yóò tó òkúrọ. nǹkan kan náà kọ́ la yẹn ọdún ní. kẹrẹ kọ́ la yẹn. ọ̀tọ̀ọ̀tọ̀ ni má bọ̀ ọ́ lu ẹlẹ́dàá rẹ pa. ibì kan láti yẹn irú kan náà kọ́ la yẹn. má fọ́ra rẹ rin lórí.
ẹni ọba wa ta fún bàbá kíkà dára ní òun ọgbà. تنوعت الأكدار والله أعلم. àbá yìí ó ti yẹ ní kálukú àti bí ó ti rìn àti bí ó ti dé àti bí ó ti ṣe ètò ọlọ́run. ìran mẹ́ta tó ń sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ láti lọ. ẹni àkọ́kọ́ lẹni tó sọ̀rọ̀ fún tó fún ayé ọmọ dúpẹ́ ní ojúmọ́ ni. alájà báàs. ń dáhùn. irú àwọn bẹ́ẹ̀ má dàdó. bọ́ ọba mọ̀lú ẹni bẹ́ẹ̀ kò wọ́n ká wọ́n bá tiẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì. tani. ẹni sọ̀rọ̀ fún tó kùtù lù. ọjà kùtù lù èèyàn. alájà báàs ti ń bọ̀ wọ́n bò òbẹ́sẹ̀ ní bọ̀. ó káàbọ̀ olójú ọlọ́run ni kíni ọpẹlẹ mi ni tí mo gbé lọ mọ́kà sọ kíni kíni kò sí mo ní báyìí. kíló tó ṣe. ọkọ̀ tó ń lò yìí òbẹ́sẹ̀ ní ló fún ọ. ọwọ́ sí ọ̀nà àtẹ̀sẹ̀ tó tún sóńdó ni kíni gan. owó tó fi sòwò lónìí 2 million olófún ọ. ọlá fún lọ́wọ́ náà ò lè bá gbé nǹkan. aṣọ tó wọ̀ yìí òbẹ́sẹ̀ ló fún ọ. olówó lára tí mo wọ̀ sí. fìlà tó dé yìí òbẹ́sẹ̀ lónìí. sọ́ọ̀bù ló lè rí kọ́wọ́ bàbílẹ̀. bàtà tó wọ̀ yìí òun fún ọ. bàbá mi bá wọ̀ tí o ṣe ní díẹ̀sẹ̀ ní gbọ́. sọ́ọ̀bù lọ́lẹ̀sẹ̀. òun lọ́lẹ̀sẹ̀ ni. bàbá mi olú ẹni bẹ́ẹ̀ má dà dúró. ọba wọn kò tuntun tí o kò lọ́sẹ̀ fún ọ. kálẹ̀ ní kẹta bá máa wá lọ. ẹlẹ́kẹta ẹni sọ̀rọ̀ fún tẹ́tù fún ẹni wẹ́ẹ̀mí rẹ̀. owó ní tí ọ̀nà tẹ́lẹ̀ tó o bá fún náà ní ọ̀nà ilé ọlẹ́rí. alóòrù rẹ̀ mú mi. kò ní tí ọ̀nà. alóòrù rẹ̀ mú mi ẹ sábà ń pa. kò síbi tí ò ní dé. kò sí. alóòrù rẹ̀ mú mi. kò lọ́wọ́ tí ọ̀nà o. nítorí fún náà ní ọ̀nà ilé ọlẹ́rí. bọ́ ọba mọ olú ẹni bẹ́ẹ̀. máa sọ̀rọ̀ fún lọ. ọ̀dà dúró ọ̀dà bá. kò ní tẹ̀lé tamaru kan bẹ̀. tí wọ́n kọ sára rẹ̀ ara ṣe ọlọ́gbà. ẹ jẹ́ aṣọ ọmọ rẹ̀ àwọn kan náà lẹ́nu. ajabas. nígbà yìí lò. alakọkọ láàrọ̀ hata fi dùn. kò sí sinmi láyé. kò sí sinmi. kò sí sinmi. tó o ti wá ní bẹ́ẹ̀ àwọn ọ̀tá mi ò ní sinmi ìwọ náà tábà sùn dáná ò ní sinmi. wọ́n náà ò ní sinmi. kò sí sinmi láyé. o dòkó dọ̀kan. báwọn ti ń lé o ti ń lé o. ìwọ náà wú ọ̀ ń sá lọ ni. ẹ̀yin méjèèjì lẹ̀ jọ ní sinmi. àwọn tí ọba tẹ̀ bí ó sùn wọn náà ò ní sùn. kò sóorun fún wọn náà ó dé ní. ẹ àbá yìí bàbá. báwa bá kiri olówó kiri àwọn. subhanallah. kò sí sinmi láyé. ó dé ní. gbogbo ẹni tí máa ń tọrọ sí ikú ní bèrè. ikú ní bèrè sàárẹ̀ lèyàn ti sinmi. láàrọ̀ hata fi dùn. kò sí sinmi láyé bàbá ó dé ní. ó dé ní. láàhìn látàfẹ́ rìsì. ọ̀sọ́ pátọ́ rà á sì kí. ọgbọ́n rà sí. bọ́ ọba gbé mẹ́ta jíde yín fi jó mọ́ ọkàn wẹ́sì bàbá bàbá ní bàbá kò mọ́. ẹgbẹ́ ṣe ọdẹ mélòó ní lọ wọn kọ̀ntró mílíọ̀nù ìkọ́lé márùn ìkọ́lé mẹ́wàá bẹ́ẹ̀ bá ọdọ́ gbé sí. nínú kan lórí. ọgbọ́n ò sí dá sáàsì. subhanallah. bọ́ọ̀lù ọbì kẹ̀kẹ́ nínú ọlọ́wọ́ bá kó olówó bọ́ọ̀lù wú. láàrin látàfẹ́ rìsì. ọ̀sọ́ sì kí bàbá ó di méjì. ọgbọ́n rẹ̀ bẹ́ẹ̀ni. ẹlẹ́kẹta lásàfà àtàlẹ́mọ́tì kò sí dá kò sí. ògùn kú ò sí. ikú bọ̀ wá lè lò ká ọ̀ká tó. ó di mẹ́ta. ó di mẹ́ta. kàkẹ́ àgbẹ̀lì. àtisọ́lá wọn bá yín. lẹ́sàlẹ̀ àgbàtà mílẹ̀ alìsínẹ́tì náà. ó lè bọ́ bí ẹnu bá nẹ́bí adámọ̀ bó ṣe dá wọ́n bu ọ bó ṣe dá wọ́n bu ọ. ó lè bọ́. ó lè bọ́ láíláí kò sí tó ṣe wọ́n pọ̀ dọ́gbọ́n sí. nínú ẹbí rẹ ò lè bọ́. ládùúgbò rẹ ò lè bọ́. ládùúgbò ẹ ò lè bọ́. káwá tó pẹ́ tinú ìlú. nínú àwọn ọ̀rẹ́ rẹ ò lè bọ́. ó lè bọ́ láíláí láàrin àwọn tẹ́jọ́ kọ yóò lè bọ́. bàbá ẹ kì í ò lè bọ́. ó lè bọ́ mbẹ́ o. wọn ní sọ̀rọ̀ rẹ. wọn alágbàwọ̀ ni ń dá sí i. bó o ṣe dá sọ́kùn o sọ. nìkan ni wọ́n wù í bó o ṣe dá bọ́ọ̀ wọ́n bá wù lè í. tọrẹ ọ̀daràn bọ́ọ̀ bá yàgò ọ̀daràn bọ́ọ̀bá mọ̀rọ̀ sọ ọ̀daràn bọ́ọ̀bá lè dákẹ́ ọ̀daràn bọ́ọ̀ bá kúndùn òbí ọ̀daràn bọ́ọ̀ tó bọ́ọ̀ bá mọ̀ ìyàwó rẹ nìkan lọ ọ̀daràn. ọ̀sọ́mọdé ọbẹ̀ dá sí wọ́n kù sí ọ̀la. lásàlá mẹ́ta mílẹ̀ alìsínẹ́tì ó lè bọ́ bí ẹnu ọmọ ànábì adámọ̀ o. olùbẹ́ni. ó ní mẹ́ni ẹ̀dá sọ̀kan yókù. la ọ̀dà ní amúrìnlá àwọn ní pọ̀dọ̀ rẹ̀ la. akramakumullah. la ọ̀dà ní amúrìnlá àwọn ní pọ̀dọ̀ rẹ̀ la. akramakumullah. ntọ́nà bá ti ní òǹpalasẹ̀ ẹ̀dá kò ní dá parasẹ̀ mọ́. síba bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀. if Allah say yes who can say no. ọlọ́run bẹ sọ báyìí ẹnìkan ní wòlíì ká ẹnìkan ní wòlíì ká. ọkàn ló pọ̀ mọ́ta. yọba kú lókun tó kú lè kọrin ní òkú ẹ̀. sọ̀kalẹ̀ wá sí. táwọn ọ̀dọ́ lé kẹrin. afa àjẹjẹ ìyá kẹmẹ ń pèrè wò sáyìmà bàbá kẹmẹ tiẹ̀ torí mo bẹ kó sè nígbà tó ti sè. ọ̀rọ̀ ìsà. o bẹ sè yìí ọkọ mọ́sálásí ní ìjọba níbẹ̀ ni bàbá yìí ti jẹ ìmáàmù ajáde hakim. bẹ́ẹ̀ wọ́n ti jẹ ìmáàmù. ọ̀dásímásí kàkiri ìmí ọ̀fẹ́ rẹ̀ ní tọkọ́ tó ìṣúmọ́ sásí bẹ́ẹ̀ àwọn kan náà ló sì gbà sí ní ìmọ̀ àwọn kan náà ni. ọ̀fẹ́ ha yìí lórí ha wọ́n ara ilẹ̀ kan kọ́mọ́ sí ilé bẹ́ẹ̀ ọ̀fọ́ sásí nìkan. dako dá àkọ́kọ́ nìkan dá dúró. dẹ́wà nílé ilé ìmọ̀mù ilé ìmọ̀ wẹ̀ nípa
ọmọ kẹkẹ ó sì tóbi gan. Alhaji Abbas Akande Central Mosque. Subhanallah. Ló sọ nípa ọba ló sọ nípa ọyá rẹ̀ sásìkò. tó tó rí ọlọ́run. ṣé ìbẹ̀lẹ̀ kọ́lẹ̀. Sọ́kò Salima. Ìyá tà ń wí. ìyá tá ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ yìí. Bàbá kan ní owó. Wọ́n lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fẹ́ dá nǹkan kan fẹ́ kẹ́lẹ̀ kó dá sí. La ilaha illallah. Wọ́n lè rẹ̀ bìrì sínú àdìjù. Ìwọ̀n dá wá sí ikọ̀. Ó ti wá ní àtúntò ní 3 billion. Ọwọ́ sọ fún àwọn òṣìṣẹ́ rẹ̀. Kọ́dà tá a bí owó ta. Ẹnìkan bọ̀rọ̀ ra. Wọ́n máa ń gbé. Wọ́n fẹ́ kẹ́lẹ̀ kó dá sí. ẹnìkan ọ̀gbọ́dọ̀ dá sí. Ìyá Salima ìyá sẹ́kìtà ni. Ọmọ wọn kọjá yóò sì ní bẹ́ẹ̀. Ajẹ́kú kalẹ̀. ẹnìkan ló lé léyìí. Ẹnìkan ló lé léyìí. Ọwọ́ adijọ́ kan. Bàbá olówó tí gbòmìnir sáìtì tí wọ́n mú. Àwọn òṣìṣẹ́ kò gbẹ tó ní agbára. pẹ́ńpẹ́ wọn ó sì ní wọn gbọ́dọ̀ rà. Ó Salima bá bọ̀. Ọwọ́ adé bẹ́ẹ̀ ọba àwọn tó ti pàṣẹ́tì. àrùn ti rẹ̀ wọ́n. Kí ló dé? Ọ̀gbẹ́ni. Èmi máa ní bí ọ̀tà bẹ́ẹ̀ ni kí wọ́n dẹ̀ fún wa. ẹ fún wa ká mú. Ìyá ìgbà fún wọn. Ó fún wọn tán ọ lọ. Nígbà tó lẹ́rìí bàbá yìí sùn. Ọwọ́ aláàlá kí wọ́n sí mọ́sálásí yìí. Àmọ́ kọ́ tó wà mẹ́rin kí mọ́sálásí yìí ó mọ̀ Salima lónìí. La ilaha illallah. níyàtọ̀ fún àwọn òṣìṣẹ́ lónìí. Ilẹ̀ mọ́. Bàbá yìí sáré lọ sẹ́kìtì. Kọ̀ọ̀mọ́ tí wọ́n kọ̀ mọ́ ń tọ́ kọ́ sára mọ́sálásí. Ọkàn bá alára rẹ̀ pé mọ́sálásí yìí ó mọ̀ Salima lónìí. Allah. Ajabas. ń jà yín lóhùn. Bàbá yìí wọ́n lè sọ́kà wọ́n ní ọlọ́run. Kí ló dé? Ìgbàlélọ́wọ́, ìgbàlódésẹ̀, ìtọ̀rọ̀wọ́. Àwọn afá wọ́n wù lọ́wọ́ ẹ̀ wọ́n pè é lọ́wọ́. Ọlọ́run bá fi àwọn afá. Ìyá kẹ́mbẹ́ tí máa ń kọjá tí máa tún ọkùnrin sẹ́fẹ̀ ní. Ó fún wa lómi ní ìjẹta, wọ́n gbádùn omi náà ọmọ sásìkò fún wa. Omi tí wọ́n fún un láì fi mọ́sálásí rẹ̀ tọrọ fún lọ́kọ́ mi yá lómi. Ajabas ìyá ti dá sí mọ́sálásí yọ̀rọ̀ nítorí ẹ̀kọ́ mọ́sálásí kì í tọ́ ọba wa kọ́kẹ́ ní òkè kọjá gbàgbà mọ́sálásí ló kọ́ ara rẹ̀ kálí lóògbé ọ̀gá ti dára. Àkọ́kọ́ ọ̀rọ̀ kìíní. ó dé ní. Ẹlẹ́kẹ̀ẹ́jì Ajabas èyí tá a mọ̀ ọmọ ìlànà òun ẹni kò sùn wà lórí ẹ̀. wà lórí ẹ̀ má kó bẹ́ẹ̀ o má bẹ́sẹ̀ kó bí ọ bẹ́sẹ̀ sí o. Kí ló? kí ni. Oníkọ́ ọmọ pọ́n wá fáàlì. Ilẹ̀ wọ́n sì fi ilẹ̀. Wọ́n jẹ́ kí sùn olú o. wọ́n jẹ́ sùn olú ọ wọ́n bẹ tàwọn àfa àbò ni. Unaka ìjánu. Àwọn kan bẹ̀. Sukutu rabi. Wọ́n bá ń bínú ọlọ́wọ́ sì máa bínú. Ridawu akirimu karamata. Báwo ni ìbá yọ ọlọ́wọ́ sì máa yọ? Ẹ̀kọ́ wọn níbẹ̀ tí wọ́n kọ́ ọ lè máa ṣe bẹ́ẹ̀. Humul ulama arifuna bi rabbihim. Àwọn àfa àkọ́dọ́dọ̀ wà kì í sáwọn àfi ń bára. Arifuna bi rabbihim. Àlùfáà yóò ti ń lo bá àbádọ̀ tí wọ́n rẹ̀. Arifuna bi rabbihim. Wọ́n mọ̀ òjẹ́sẹ̀ ní dáadáa àti máa ń mọ̀ òjẹ́sẹ̀ ní kọ̀dárẹ̀ sí ọlọ́run ní lẹ́yìn. Kọ̀dárẹ̀ sí ọlọ́run ní ọba fi sílẹ̀ nínú àwọn. Nígbà ọba ṣe fún ọ̀dùnmọ̀ tẹ́lẹ̀. náà ní máa tẹ́ lọ́rùn. Ọ̀bọ̀ olókùn jẹ́ ọ̀lọ́lé ọ̀rẹ́ ọ̀lọ́lé ọ̀tá. Ó ti ṣe máa ṣe bẹ́ẹ̀ lọ. ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́ má pàtì o. Má pàtí o. Humul ulama arifuna bi rabbihim. Àwọn àfa tọ́jú ọlọ́run pẹ̀ dáadáa. Wa man ya'sihim. Ẹlẹ́wọ̀sẹ̀ wọ́n. Wa man ya'sihim. Ẹ bá kọ̀ lọ́wọ́ àfa. Wa man ya'sihim. Ẹ bá tẹ̀ ojúmọ́lẹ̀. Wa man ya'sihim. Wallahi yalqal khasarati. Àbá yìí. Ètò ọ̀padà pàdé ìparun ni. Bí ọba pàdé òfò lọ́sọ̀ lọ́ pàdé òfò. ẹ fi ilẹ̀ kọ́ máa dá fún díẹ̀ díẹ̀ lẹ́yìn ọ̀padà yí wọ́n. Kai. Ajá báàsì. Ó ti ṣe lọ́mọ sílẹ̀. wọ́n ṣe tiẹ̀ lọ ẹni ọ̀rọ̀ bá tó ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ bàbá. Ìrọ̀jẹ́ wà sí ọkọ̀ inú tó ṣe ní súnà ni. Inú kan mẹ́rin tára mi láàfin gbàgbọ́ yìí tọ́lọ̀ yọrù sí. Inú ẹ̀ ìlú bẹ̀rẹ̀. Kí ẹ̀ kọ́ ní kọ́ báyìí. Súnà ni. Ọwọ́ àmọ́ àdéhùn sùúrù tó dáa. àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ̀ Wọ́n dà nǹkan àgùn kí ẹ̀ ní mọ́tò tó gbàdúrà. Súnà ni. ó ní kan fún mọ́tò tó dáa kó tó lè Àfáà kó lé tó dáa. kí ẹ̀ tó ló bèrè tó gbàdúrà. Súnà ni. Ebi àwọn ẹ̀rọ tó gbóyè. Ọwọ́ àfáà yìí ọwọ́ pèsèntè gbogbo mi gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. wá wá gẹ́lí Gbogbo súnà ló gbé lọ́wọ́ rẹ̀ yìí. ọpẹ́ Oníyàwó
Àwọn akẹ́sẹ̀ bí sọ́dọ̀ ìfà tí a kan. Tó ọ̀dà rẹ̀ ká sọ̀kalẹ̀ síbẹ̀. Àyà kan ẹ̀mí sùn lára máa yẹrẹ yìí. A sọ̀rọ̀ fọwọ́ rẹ̀ bọ́jú ká tó bá yà jẹ́. Tóbi ìrìn Ọlọ́run. Àbáṣe àkàdé òkèsè kò ní jẹ ayé wáyé. Àmín. Báyìí bá ń jẹ́ tí bàbá ń jẹ́ gbà kò ní fọ́ sọ̀yà kó ti dé yẹn. Àmín. Ọlọ́wọ́ yẹ kó náà current champion. Àmín. Àmín. Ọmọ abẹ náà always champion. Àmín. Yàrá kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ jẹ́rẹ́. Ìjẹ́ kó bẹ́ẹ̀ mú à, wọ́n ní àná lọ jẹ́. Kí ló wá bẹ̀rẹ̀? Ó jẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ pé kò ní káwọn ṣe é ní ìkọ́tún. Alájà Abbas. O ní sófò. Àmín. Òfò ò ní sí ọ. Àmín. Méjèèjì ọ̀dọ́ra. Ó yàtọ̀. Ẹni tó bá sófò fámìlì ẹ̀dá. Ẹ̀mọ̀pẹ̀lẹ̀ ti lágbájá. Ẹ̀dá lọ bá ṣe lówó. A ṣe wá sí i. A kọ̀ nínú àwọn òfò rẹ̀ ní. Alájà Abbas. O ní sófò. Àmín. Òfò ò ní sí ọ. Àmín. O ní méjì. Ẹ̀kẹta dábàá kẹ́mbẹ́ ẹranko ni. Wọ́n máa ń pè ní àdánù. Fẹ́ẹ̀ bá bẹ̀sẹ̀ yàrá báyìí yóò ṣe kú. Kò sí dáa kéèyàn pa. Ó tó wá ní pààyàn. Kò tó dáa kó pààyàn. Kí ló pa wàlájì? Àdánù. Kí ló wàlájì pa? Àdánù. Ọ̀ gbọ́dọ̀ pàdánù àdánù sì gbọ́dọ̀ pa ọ́. Àmín. Alájà Abbas Àkàndé ò ní pàdánù. Àmín. Àdánù sì ní pa ọ́. Àmín. Àti wọn àtàdánù ẹ̀ ní para yìí. Àmín. Àwọn èèyàn bẹ sáré ní gbọ́dọ̀ àdàbà. Àmín. Ẹ̀dá bẹ sáré kó wúlẹ̀ bẹ ta. Àmín. Èmi. Àmín. Olùdókì. Àmín ya Allah. Kátó wá kí Fátíà o. Àdúrà tí mo kọ lọ́wọ́ yìí. Wọ́n wí. Ẹ wí káwọn wá lọ. Àwọn àgbà ìdúpẹ́ fọ́lọ́wọ́ èèyàn wa. Àwọn àgbà ìdúpẹ́ fọ́lọ́wọ́ èèyàn wa. Ìmáàmù òkèrèsèré lálàlùbáríkà. Òun ni wọ́n rà sí wa ò là sí wá síbí. Wọ́n làkàndé lè ká lọ́dún káwá àgbà ìdúpẹ́. Àkàndé sẹ́bórí tí àárọ̀ dẹ̀dẹ̀ ta sí ìtọ́kàn dúdú. Àwọn àgbà ìdúpẹ́ fọ́lọ́wọ́ èèyàn. Ṣé àwọn àgbà ìdúpẹ́ fọ́lọ́wọ́ èèyàn wa? Àwọn àgbà ìdúpẹ́ fọ́lọ́wọ́ èèyàn wa. Ìmáàmù òkèrèsèré alálùbáríkà. Òun ni wọ́n rà sí wọ́n wá síbí. Wọ́n làkàndé lè ká lọ́dún káwá bá ẹ dúpẹ́. Wọ́n làkàndé lè ká lọ́dún káwá bá ẹ dúpẹ́. Wọ́n làkàndé lè ká lọ́dún káwá bá ẹ dúpẹ́. Làkàndé lè ká lọ́dún káwá bá ẹ dúpẹ́. Sìmẹ́rì tí àrùn ẹ̀jẹ̀ dá sí ìjọba gbogbo. Àwọn bá ẹ dúpẹ́ fọ́lọ́.